ìgbéraga yìí náà ni àfi kán máa gbéraga bí wọ́n bá ti wọ agbádá gẹrẹjẹ àwọn àáfàá wọn á máa gbéraga ẹ má bínú o kì í ṣe gbogbo àáfàá mò ń sọ o 220 ni mò ń sọ o nínú iṣẹ́ yìí àtúnbí tí Yétúndé Barnabas ṣẹ̀ṣẹ̀ gbé jáde àtúnbí ni táìtù ẹ̀ 220 ó dẹ̀ ṣiṣẹ́ ọpọlọ iṣẹ́ ńlá ló ṣe o bó ṣe ṣe gangan ó perfect ẹ ǹlẹ́ ẹ̀yin èèyàn wa o ẹ dẹ̀ káàbọ̀ sórí ìkànnì yìí lẹ́yìn ìtàgé níbi tí a ti ń ṣe àtúpalẹ̀ sinimá Yorùbá fún wa lónìí kí la wá mú wá fún wa àtúnbí látọwọ́ Yétúndé Barnabas ó dẹ̀ ti ń ṣò lórí Yétúndé Barnabas TV báyìí àtúnbí Yorùbá bọ̀ wọ́n ní orúkọ ń roni àpèjẹ́ ń jẹ́ ènìyàn ṣe rí gbogbo orúkọ tá à ń jẹ́ gbogbo ẹ̀ ló nítumọ̀ sígbé ayé wa o àtúnbí sinimá ńlá sinimá tó ju sinimá lọ tẹ́ ẹ máa rí ẹ̀kọ́ àti ọgbọ́n kọ́ nínú ẹ̀ ni Abdulazeez ẹ gbọ́ tán bá ti pè é lórúkọ àtijọ́ nǹkan máa bàjẹ́ fún ni wọ́n torí ẹ̀ wọ́n ṣe ìkómọ fún àgbàlagbà gọlọtọ baálé ilé onílé ọlọ́nà nítorí káwọn èèyàn má bàa pè é lórúkọ àtijọ́ mọ́ ṣùgbọ́n nígbàkigbà tó bá ti fẹ́ ràánú gbà bí èèyàn bá fi pè é lórúkọ àtijọ́ nǹkan yẹn máa bàjẹ́ ẹ yẹ ká wo Yétúndé Barnabas àwọn ọ̀rẹ́ ẹ̀ ságùn wọ́n ṣe gbogbo ẹ̀ nǹkan ò jẹ́ o ṣùgbọ́n babaláwo ti sọ pé àfi tí wọ́n bá parúkọ ẹ̀dà wọ́n bá ti ń parúkọ ẹ̀dà ń sí Lish Baby ọmọ àáfàá ó ti pe Abdulazeez lórúkọ àtijọ́ ní báyìí ṣé kìí ṣe pé Abdulazeez tún máa tún padà sí ìgbé ayé tó ń gbé látijọ́ wọ́n ti change orúkọ Yétúndé Barnabas sí Lish Baby báyìí ní ìsìn o ẹ gbọ́ kí ni nǹkan tó tún máa ṣẹlẹ̀ sóhun ṣé wọ́n á rí mú ní ìsìn àbí wọn ò ní rí mú comment àti like yín ló máa jẹ́ kí a mọ̀ bóyá kí Yétúndé Barnabas tètè gbé part 2 sinimá yìí jáde. Àtúnbí Rebirth is a compelling Yoruba drama that explores identity, wealth and personal transformation in modern society. Led by Yétúndé Barnabas, with strong support from Abi Balagbe, Peju Ogunmola and Zainab Bakari, the film blends luxury life storytelling with deep moral reflection. It reminds us not every glow is good, and sometimes rebirth comes after loss. Ẹ̀yin náà ẹ lọ wo àtúnbí lónìí ó ti ń ṣò lórí Yétúndé Barnabas TV lórí YouTube ẹ ṣé gan-an bí èní bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ẹ kọ́ ń ṣàlàpàpàdé ìkànnì yìí lẹ́yìn ìtàgé ẹ má gbàgbé láti subscribe kẹ́ ẹ dẹ̀ click notification bell nígbàkigbà tá a bá ti ń drop àwọn content ẹ lè máa jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa kọ́kọ́ rí lẹ́yìn ìtàgé lórúkọ ìkànnì yìí títí ìgbà míì tá ò tún fi pàdé èmi àti yín a ò ní ju ẹni tí wọ́n ń wá o ó dàbọ̀.